fi mí trend Saheed Òṣùpá ṣé mọ̀ ń gbọ́ bá ara wọn ní mí ni Ọbàtálá ló ń gbé kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápà lẹ́yìn gbé sí kùn mo rò pórin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright ká máa yọ lọ bàbá àtọmọ tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ má yọ bátìrì mi lọ ṣé gbọ́ did you hear me please Saheed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀ bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up jàre ẹ̀yin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ni dáàdì mi ni I don't know my surname yes na mi mọ dáàdì mi àwọn pé yín dáàdì nsìn. ẹ̀yin fáǹsì mi #1 the song I drop ijó ṣàkóṣàkó. The title is not your title. Àwa lọmọ ṣàkóṣàkó. Wọ́n á nìyẹn. Tú òjú pé kórọ́ọ̀sì wà nù orin. Bridge wà nù orin. Hook wà nù orin. Verse wà nù orin. Johnny, just bridge. I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge. Then I don't use your beat. I'm in pain. Clay tẹ̀fi ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dowó ẹ̀. Ẹ wá ní kọ́ they should take it down. Ta ni distributor yín? Okay, now my distributor now they tell me now say una don take that song down. Mo wá lọ wo orí Spotify mi. I check it myself. Mi ò rí orin. Ṣé ń bẹ́ ni àbí kọ́ bẹ́ yín? Tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o. A gbọ́dọ̀ máa ṣoríire lára yín o. So Ìjàpá lẹ gbé síkùn kò kí ń ṣorin. Mo kàn rò pé ikùn aláyé. Ẹ bá ń sinmi iṣẹ́ ilé ayé yìí. Àwọn èèyàn ń fẹ́ kéèyàn ṣoríire jẹ́ sì ṣe. Success don dey enter your way, they go wan block your way, but they no fit block my way. Ṣé this song, ijó ṣàkúṣàkù, ìdí àmọ́ 10 song tí mo fi yáwó ní last 2 years. Orin ẹ̀ tún wà nínú orin tí mo fi yáwó, káà tún máa ń forin yáwó. Dey play. Ìjókòó síbẹ̀. Àwa ń fi orin tá a kọ, a máa fi ń yáwó, òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́, ìgbà tí mo gbọ́n. So, náà ní ìta ló fẹ́ sọ padà. Inside 10 song. See mo fi yáwó. You say me they take 1 song down. Ìyẹn ijó ṣàkúṣàkù. Now, ta ló fẹ́ sọ gbèsè yẹn? Ẹ sọ̀rọ̀ music Spotify. Ẹ bá dá sí ṣé kò sí lọ́yà ń bẹ̀ kò sí. Understand? Don't worry. I don't use your beat. Ẹ̀yin fáǹsì mi. Ẹ sọ fún àgbà tí ó bá gbà ó máa dàgbà yà. Àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọ́ jẹ wá ń fẹ́ yí kwánú. Àgbàlagbà tó ṣe lágbàlagbà tí ó fẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun bí ó bá jẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun ọmọ inú ẹ̀ yí kwánú ẹ̀ ní pẹ́ yí kwánú. Ta ló ní kéyó? Mo máa pe lọ́yà àgbò máa pàdé kóòtù o. Tani, who is your distributor? Why did you remove my song? I only use bridge 4 lines inside 100 bars. In your bars, I only use 4 bars. Full song, èmi ni mo write here. Èmi kan, ẹjọ́ tí kò gbọ́ gangan. Ẹjọ́ lọ, èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yín. Ṣé ẹ fẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè? Tó bá rí bẹ́ẹ̀, ẹjọ́ o. Aláǹsẹ̀ ìyọkúyọ, ẹ̀yin fáǹsì mi. Ẹjọ́ ṣe Spotify náà yẹn Apple Music ni mo ní pé dandan nǹkan mọ́ ti jó ṣàkúṣàkú àti jó ṣàkúṣàkú ká tó jó àmà piano ó dájú zazu I'm the newborn fella èmi kan. Ẹ̀jẹ̀ slim kò gbọ́ kọ̀ọ̀kan. Ẹjọ́ ṣé mo ẹ̀ṣọ́ wá fi èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi. Holy bridge. I only use bridge nínú orin Saheed Òṣùpá. Bridge ni mo lò lónú orin Saheed Òṣùpá o. Wọ́n fẹ́ járáwọ̀ mi. Ìyàwọn pátá tí mo kọ sẹ́yìn yẹn kọ. Sẹ́yìn lẹ́ni bíìtì ni. Kẹ́ni má ní ni yóò. Ajẹ̀gbíjà kára ń. Ìjàpá ẹ̀wò tó bá jẹ́ bẹ́ẹ̀ stop ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ. Ẹ̀yin fáǹsì mi. I swear to God who made me. No wetin pain me pass. The song don reach 2 years now. Na EP. Na inside EP the song dey ijó ṣàkúṣàkù Shaoli tempo normal mo fi ń gba show time ti Apple Music Spotify wọ́n drop money
ẹ̀yọ ẹ ṣe láhùn báyìí ajẹ̀gbín karahun ìjàpá ni ó láhùn òṣùpá ẹ lè járàwọ̀ mi o ògo lèmi náà mo fọ́ fún yín ni mo lọ fún yín ni mo I use your lyrics it's not about your pattern ìgbẹ́ ni mo yọ ẹ wá ní kọ́ yọ Pasuma ò ṣe bẹ́ẹ̀ Pasuma wonder ó ṣe wonder Alhaji ò ṣe bẹ́ẹ̀ mo yọ gbẹ̀yìn rán mi létí gbẹ̀yìn tọ́lọ́hún bá ṣàánú mi ju báyìí lọ máa fún yóò gbàbíra fáráyé o máa mú owó dábìrán fáráyé o. Zẹ̀kọ́ tó sẹ́rí ẹ̀yin fáǹsì mi wọ́n tún ti yọ wọn lámòjú kúrò alhamdulillah for everything myself I go big èmi náà máa pé 90 120 táwọn ọmọ kéékèèké they go use my song my lyrics my pattern they motivate yourself they drop it ẹ̀yin fáǹsì mi mo lọ yọ ni o lọ́dọ̀ àlàyé mi Saheed Òṣùpá ijó ṣàkúṣàkù tí mo yọ I drop ijó ṣàkúṣàkù it's not copyright mo yọnu lámbà wọn ni èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi mo ń ṣojúṣe nínú ilé mi ò dédé ajé mi ò gọrú ẹ̀rí kọ́lọ̀ máa bayọ̀ mi jẹ́ ni. wọ́n ti yọ distributor wọ́n ti yọ orin yẹn sọnù àsìkò tó yẹ kó rin mú owó wá láti ọdún yẹn yọ o after 2 years lè wá. Well, ní ìmọ̀ tọmọdé ti tèmi bí mo ṣe máa ń sọ èmi ò rò wípé nǹkan tí Portable bó ṣe jáde sọ̀rọ̀ yẹn mi ò rò pé ó yẹ kó ṣe báyẹn because tí Òṣùpá Saheed Òṣùpá tí wọ́n bá take action báyẹn he has the right to do so, you understand. Nǹkan tó yẹ kí Portable bá ti ṣe láti ilẹ̀ òun ni wípé kó seek permission from him, do you understand? And I know that this ọ̀rọ̀ copyright kìíní yìí ó ní agbára kọ́lọ̀ ń ṣàánú nǹkan tó dẹ̀ máa ń fa gbà mí ni misunderstanding, you know, tí ẹlòmíì ẹni tó bá ní material yẹn bí akékeré ní material yẹn tó bá ní misunderstanding pẹ̀lú the other party ó máa ń farú nǹkan báyìí ó lè jẹ́ pé bóyá true ọ̀rọ̀ tẹ́ni ẹ ti sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí nǹkan kan ó kàn máa like for example now on my channel ó ti nǹkan kan ti ṣẹlẹ̀ rí báyẹn based on the copyright misunderstanding between èmi àti èèyàn kan, you understand, and you really understand bí mo ṣe sọ̀rọ̀ ńgbà yẹn but later on I believe they understood me very well kí tí a bá ń sọ̀rọ̀ tá a bá ń review ọ̀rọ̀ ní orí social media kì í ṣe wípé bóyá I hate anytime tó tí ọ̀rọ̀ yẹn bá wí no. That is why people do get it wrong. Like I did a video earlier about Portable Ijapa landing, and someone was telling me in the comment section saying that òun ò fẹ́ jẹ́ kó òun wálẹ̀ àbí nǹkankan pé I should stop talking about. I was like kí ló ń ṣẹlẹ̀ kí ni ọ̀rọ̀ tí mo sọ nínú ọ̀rọ̀ yẹn. I mean mo á tún try láti lọ wo fídíò yẹn gé pé kí ni mo sọ tó jẹ́ offensive word nínú ọ̀rọ̀ yẹn. Mi ò sọ̀rọ̀ tó wà offensive, then why are you now trying to show me off? For what? For no reason. Mo wo fídíò yẹn mo tún wò pé kí ló ń ṣẹlẹ̀ báyìí nítorí Ọlọ́run kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí. And that's why I've been saying on this channel tẹ́ báyìí tó bá ń follow mi dáadáa wípé ọ̀rọ̀ tí mo bá sọ is just based on my own opinion kì í ṣe wípé bóyá mo hate anybody kì í ṣe tún wá tó ṣe tèmi nìkan anybody tó bá ń ṣe opinion báyẹn lọ online kì í ṣe bóyá wọ́n hate they are just talking basic okay ṣé yẹn ò kì í sọ̀rọ̀ nù lé in your closed door tẹ́ máa sọ̀rọ̀ tó yẹ pé ìgbà tẹ́mi lómi gùn bá gbọ́ wọ́n máa wọ pé ọ̀rọ̀ yìí o kò yẹ kó sọ̀rọ̀ báyẹn kí ni kan so bó ṣe rí náà nìyẹn kì í ṣe pé bóyá èmi tí mò ń sọ̀rọ̀ àbáwọn míì tó ń sọ̀rọ̀ kì í ṣe pé bóyá wọ́n hate it's just an opinion. Now if you don't now like or your spirit doesn't go with whatever I say or whatever anybody say online, you just come out say your own. Like is it that you comment or if you have a platform talk about yours too, you understand? My own take on this situation about Portable and Saheed Òṣùpá is that it is right, of course, to take permission, which is right. And just like what I said also, ó lè jẹ́ wípé bóyá gbọ́n mi sí omi ò tó misunderstanding kan ti wáyé rí or ó ti wà ńlẹ̀ rí somehow that we don't know or we know nothing about, you understand? Ó lè jẹ́ pé òun ò ní ó fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
So it is just a guess too. We are not still sure we are nǹkan tó funny or not. And Portable bó ṣe jáde náà, yes, we know that that is him. So and there's nothing we can do about it. Portable máa jáde, ó máa sọ̀rọ̀. There's nothing we can't stop him because this is his way. This is his nǹkan tá a fi mọ̀ lélẹ̀, you understand? So just like our movie stars, nǹkan tá a fi mọ̀ wọ́n ni pé wọ́n ń ṣeré. Nǹkan tá a fi mọ̀ Portable lélẹ̀, trending topics. That's what so I mean, we see more of this. The major thing náà ni wípé just like he said, ó ní kò sí wàhálà pé àwọn máa jà, no kò sí yẹn mọ́. But he will still be doing his things. And iṣẹ́ tó ń ṣe gan sef, mo sọ wípé kì í ṣe pé bóyá ó ń jà bá Saheed Òṣùpá jà, but ó ń dùn wípé wọ́n máa sanwó fún òun ní ọ̀la. You understand? Irú kíní wá ṣẹlẹ̀. Ó ń dùn pé táwọn yẹn ti stream tó ń ti calculate owó náà á yọ kíní yẹn. So nǹkan tó ń fi ń dùn nìyẹn. So kì í ṣe pé bóyá kíní. So I believe you guys can also share your opinion in the comment section. Lórí nǹkan tẹ́ ẹ bá rò, mo lè ti máa ń sọ ẹ má jà búra wa kò ní ṣé rí bá ń búra wa lórí ṣé ó lè ṣé I mean ẹ̀yin tẹ́ máa ń búyàn lórí social media yẹn kí ló máa hard up to you, kí ni nǹkan tó máa ń fún yín, kí ni benefit yín lórí ẹ̀, you understand? I mean kò necessary, opinion mi ni mò ń share, you to share your opinion bó ṣe rí lọ́kàn tèmi, my honest opinion ni. Kì í ṣe pé bóyá à ń bẹ́ nìkan kan jà, kì í ṣe pé bóyá nìkan ṣe nǹkan tí ò dáa fún wa, no, please let us just get that right. It is just an honest opinion coming from a humble boy, citizen, just like you and I mean just like you. So bó ṣe rí nìyẹn, ẹ wo, ìrẹ́lá Maria ní rí ìbànújẹ́ láṣẹ Èdùmàrè.